12. Number 12 ni wípé kí ni orúkọ ọba tí wọ́n ń jẹ ní Ìjẹ̀bú land. Nílùú Ìjẹ̀bú mo dẹ̀ mọ̀ o ṣùgbọ́n nílùú Ìjẹ̀bú ẹrù possible ẹgbà inú màdùn ẹfà gbà gan. ọba ìlú Ìjẹ̀bú mo ti gbàgbé, mi ò ní idea. nǹkan máa sọ pé ọlọ́jà ọ̀fẹ́ pé land, àkárìgbò ọ̀fẹ́ mọ́ land, kíní kan of Ìjẹ̀bú land. jíjà no ó dà pé ó ní nǹkan tó máa ń pè ó dùn mí ọmọ àbí gbọ́dọ̀ má gba question torí ọmọ Ìjẹ̀bú ni mí. ẹgbẹ́ ẹ̀ náà tó bá ti gbà á máa ní fún yín. bẹ́ẹ̀ ni mo gbọ́dọ̀ gbà ó ní nǹkan tó máa ń dandan ni ẹ gbọ́dọ̀ gbà ó. ó ní nǹkan ó ní bá ṣe máa ń. ọmọ Ìjẹ̀bú rẹ wà. ọmọ Ìjẹ̀bú rẹ wà bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú Aláké àbí Ìjẹ̀bú ọmọ aláyẹ̀ bẹ́ẹ̀ ni but orúkọ ọba tó ń jẹ́ ń bẹ̀. Àwùjalẹ̀ of Ìjẹ̀bú land. mo rọ ọmọ Ìjẹ̀bú mi ẹ ṣe ẹgẹ́ tiẹ̀ dáadáa inú mi dùn akọ́ra wa lẹ́kọ̀ọ́ nǹkan tí ẹ fẹ́ gbàgbé gba tún jíra wa níyè SS program yìí nìyẹn kí a lè jíra wa níyè ká lè kọ́ra wa lẹ́kọ̀ọ́ wọ́n ní ká fún yín ní nǹkan kékeré yìí kẹfì ra dátà àkàfi kọ́ ẹ̀kọ́ sí ju báyìí lọ lórí àṣà àti ṣe wálẹ̀ Yorùbá ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín o. inú mi dùn fún ọba èyí tí ẹ fún wa yìí àmọlẹ̀ gbàládùra pé gbogbo aláṣẹ èyí tí gbogbo àwọn Odùduwà àti àwọn òrìṣà èyí tí a ní nílẹ̀ Yorùbá á gbé wa lágbára Ọlọ́run a máa rí náà a máa rí lò torí tó ń tolúwo tó fẹ́ǹ tó jù rẹ̀ àbájá alágẹmọ bá dà lọ́pọ̀ ṣe ń gbà kóṣe ń tì lákọ̀ọ́ṣe kò ní ṣàṣẹ èyí tí mo wí lè ní dandan ni kó ṣe àárọ̀ ti rọ̀ mọ́ àrá rọ̀ mọ́ ìlú wa orílẹ̀-èdè wa yìí tó wá le koko báyìí Ọlọ́run á wá jẹ́ kó ti dẹ̀rọ̀ fún wa báyìí á wá dẹ̀rọ̀ fún gbogbo wa báyìí.